super excited, ready for the day, ready to skydive. It's my birthday. àṣeṣe túṣe àṣeṣe túṣe tí o bá ṣe yìí tán wàá tún ṣe míì sí àṣeṣe túṣe let's go there. ẹ wá mi délé tẹ bàbá mi ń lé ilé Ọmọwùmí Ọmọlékú lọlẹ ṣe orin gbé mi lọ. Ọmọwùmí ló kàn ó Colorado lámẹ́láwà yìí níbi Ọmọwùmí Ṣùbòmí Kórèdé ọmọ Ọmọlékú lọ ń gbé sọjọ́ ìbí ẹ̀. mo Rónkẹ́ Ọmọwùmí ọmọ Ọmọlékú lọ. ní kété tí mo ti rí lẹ́tà yẹn gbà wípé òní lọ́jọ́ ìbí rẹ ni mo ti dá gbádá orin mo bá ọ jójójó mo gbégbá ọpẹ́ mo bá ọ yin bàbá òkè. èdìdí méje ọ̀rọ̀ méje orí igi àgbélébú ni mo fi fóore wìṣàdúrà ààbò àti ẹ̀mí gígùn fún ọ. ilé o ọlọ́jọ́ ìbí máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan kò níra àjọ̀dún ayọ̀ lèyí jẹ́ Ọmọwùmí kó máa jó kó máa yọ̀ lókù. oyin mọdún tiẹ̀ inú afárá ejò mọdún tiẹ̀ inú ọ̀pá ọba aláyé mọdún tiẹ̀ láàfin bọ́dún báyìí pé pèrègùn amáwọ̀ tuntun wáyé ìwọ mọdún tiẹ̀ l'Amẹ́ríkà nú àlàáfíà ara ṣé o rí wípé wọ́n ti gbé kinní ọ̀hún wá ìwọ gangan làìkú baálẹ̀ ọ̀rọ̀ kan. Ọmọwùmí o nílùlẹ̀ lẹ́ẹ̀kínní o nílùlẹ̀ lẹ́ẹ̀kejì kódà o nílùlẹ̀ lẹ́ẹ̀kẹta wàláì o dẹ̀ ní sọkún lórí tẹlifíṣàn. kúnukú ò gbọ́dọ̀ kú ní rèwerèwe èèwọ̀ agẹmọ ò ní kú ní màjèsí àfi tó bá dàgbàdàgbà tó tẹ̀ párìn. gbogbo igi tẹ́lẹ̀gbèdè báyìí dáwọ́lé dídún ní dún àbátalágẹmọ báyìí dá òun lòrìṣà òkè ń gbà. aṣọ iyì aṣọ ẹ̀yẹ ni tó dẹrẹ́ ẹyẹ oko àṣàṣì ayé ò ní ràn án ò ní wáyé asán lórúkọ Olúwa ò ní tẹ́rì sí kòtò. Ọmọwùmí ọlọ́jọ́ ìbí ẹlẹ́rìí ẹ̀yẹ lẹ́nu abánidámọ̀ràn ń tẹ̀rín ọ̀yàyà ẹnu rẹ̀ pọ̀. ọmọlẹ́wà ó tún níwà eyín mẹ́nu kún ìbàdí àrán àpọ́nbẹ́pọ̀rẹ́ international pharmacist and IT expert. tí ń jayé orí rẹ̀ ní Colorado l'Amẹ́ríkà. àbúrò Olúbùnmi Ọmọlékú lọ aya rẹ̀ mú gbajúmọ̀ pàtàkì ní New Jersey lámẹ́ náà ni mò ń wí. Ọmọwùmí àbúrò Akíntòkunbọ̀ láfíà Ọmọlékú lọ an international media consultant and director tó gbajúmọ̀ káyékáyé. àbúrò Fọláṣadé Ọmọlékú lọ ayádá ìró ní Nàìjà ń bí. èyí táyọ̀ àbúrò rẹ̀ kọ lẹ́tà ìkíni wá ó tó mi lọ́wọ́ láti Quebec ní Canada. gbogbo ẹbí àtọ̀rẹ́ pátápátá ni wọ́n ń kí ọ kú oríire. àyìnbánirìn ká mọ̀mọ́ lé bàbá ẹni. ìwó nílé òdẹrẹ́ ìbàrà nílé àwòdì ìbàrìbá nílé àti òro ìdọ̀rẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. mo Rónkẹ́ Ọláṣùbòmí o Kórèdé Ọmọwùmí àwùmí kòkòrè ìdọ̀rẹ̀ mẹ́dún ọ̀bà ọmọ afilà sójú ṣoge ọmọ afàdọ́ṣẹba má lò bẹ̀ ọmọ amúgbábowó ọmọ aládùn funfun gbòòrò lórí òkè ọmọ oníkú owó àgbọ̀n ọ̀gbẹ́ o ọmọ olókè tí wọ́n ń gùn lọ́jọ́ ọdún òkè kan tó kalẹ̀ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ idẹ ọmọ eléwùta abìdí kùkù lórí òkè ọmọ alágbàgbà tí ń sowó lọ́nà àbàdà ọmọ olómi tó ń kán tẹ́rẹ́tẹ́rẹ́ lórí òkúta ó ní tí wọn ò bá dá òun lóhùn òun á dá wọn lóhùn ọmọ apàdán jẹ ọmọ apàdán fò làlà. ilé o ọmọ àti gòkè ìdọ̀rẹ̀ bí ẹkún àti sọ̀kalẹ̀ bí ẹ̀rín ẹ̀yin lọmọ olókè mẹ́rìndínlógún tí bàbá yín ń bọ. mẹ́rin àdúró bọ mẹ́rin àbẹ̀rẹ̀ bọ mẹ́rin àkúnlẹ̀ bọ mẹ́rin tó kù olóhùn ẹ̀mú ń ṣe lé bàbá tó bí yín lọ́mọ. ìdọ̀rẹ̀ ìlú tókè yíká ìlú tó fòkè bora bí aṣọ àlàárì. ọdọọdún ni láńsogún o ọdọọdún ni rògbò ń ṣọgbọ̀n ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráùsá ọdọọdún là ń rọ́mọ obì lórí àtẹ ọdọọdún lewé abílá láǹsà àádọ́ta. Ọmọwùmí ò ní fọdún èyí ṣàṣemọ ò ní tètè kú a ò ní wá ọtí láìrò tẹ́lẹ̀. ǹjẹ́ lórúkọ Akíntòkunbọ̀ láfíà Ọmọlékú lọ àwọn fámìlì tó rán mi níṣẹ́ lèmi ọ̀jọ̀gbọ́n akéwì Stephen ọmọ rẹ̀ àròlé Olódùmarè ń wí pé kó máa fa ìkú dẹ́gbẹ̀ra
àyìnbọ́kú olódùmarè ó dé èèwọ̀. Hip hip hooray. Happy birthday. And many happy returns. Ọmọwùmí Ṣùbọ́mi Kórèdé Mòrónkẹ́ Ọmọlékúlọ.